nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Yusufullahi. Mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́kù gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Yusufullahi. Àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹ̀ṣẹ̀ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Yusufullahi TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Yusufullahi TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí kí ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti sí. فضيلة الشيخ عبد اللطيف كمالدين وكما قال نسنا وقتل أنصار الإسلام في وباء يرى رجال أبا بروفيسور حسين عن قريب إن شاء الله. mo kí olùkọ́ àwọn àgbàlagbà mo kí bàbá wa justice olóyè bàbá professor yari bàbá sheikh usman bàbá sheikh ibrahim bàbá fífi owó àgbàlagbà tí ń jẹ́ lákòókò ní àkókò mi ò mú kí ọlọ́mọta jẹ́ ká ìlúfẹ́ ká ní mo kí gbogbo ìdí jẹ́ owó èyí ìdílé àpapọ̀ láyé yìí àti ọmọ kéwú láàyè ìyókù ìrọ̀lẹ́ yìí ọlọ́run fún àkàyọ nínú wa àrò tábìlì ọlọ́run aládáadáa tó nílò lọ́wọ́ àti fún kálukú wa. wọ́n kí ẹ̀fọ́ àwa Imam Al-Akbar Fadilatu Sheikh Abdul Qadir Walaberu Malami Ubahiri tí ọlọ́run ń ṣe oore yìí fún ọlọ́mọbìnrin náà jẹ́ ọ̀rọ̀ ọlọ́mọbìnrin náà jẹ́ ọ̀rọ̀ ọlọ́mọbìnrin náà jẹ́ ọ̀rọ̀ fẹ́ máa wò fún orí náà ọlọ́run àwọn àgbàlagbà lọ́dọ̀ bàbá wa ọlọ́run ọba ìlú lọ́nà àti gbogbo àgbẹ̀ rẹ̀ ṣé ìjà bẹ̀rẹ̀ kan sí ìjà bẹ̀rẹ̀ kan sí ولا تعبدك ولا تعصى لا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين. واسمع الدعاء. آمين. واسمع الدعاء. آمين. ولا ولا يدعي. آمين. ولا في ولا يدعي. آمين. في دعاء ولا يدعي. آمين. محمد صلى الله عليه وسلم وجعل شيخ موسى آمين. ọjọ́ tí wàá sòrò rẹ̀ tó lọ́kùnrin lọ láì tó máa dà wò kiri mo sì ní fúrógámù ní ọ̀dà ní àtẹ́lẹ̀ ọkùnrin lọ èyí ò ní ọ̀jẹ̀ lo ní àwọn apá àkàràmọ́ adábò ìgbé nàìjíríàtún wàbùtì sámọ̀tò wàsálàmù wàkàlámù. àwọn bàbá wa ní gbólóòfù mọ̀lánà àtúntúnọ̀wà àwọn náà máa dúpẹ́ ń gbogbo jàmá àti bàbá mufti láti ìgbà tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ tí èso oṣù méjì sísè wọ́n ṣe wàhálà lọ́sàn-án lóru pé kó fi lè dá fún adédáwò tó láti wọ̀ṣọ́ náà ọlọ́mọ́sá àti wọn máa dá sí i. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم mo kí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo olùdókòwò àti gbogbo àdúgbò ẹ̀ ṣéèkù lọ́tara kíkí wa mo kí gbogbo àwọn bàbá wa nílùú ní
àdásálẹ́sà mo kí bàbá wa ó fi ìyá ọmọ ọ̀yá ìtọ́kùnrin ọdún ìjọba. èyí tí ọlọ́run rẹ̀ yẹ wá sí láyé rẹ̀ ṣe yìí. alhamdulilayi. ọlọ́run máa fi yé disapọ́ǹtì wa. àmín. mo wá fún àwọn ẹlẹ́dì disapọ́ǹtì ẹ̀yìn náà. àmín. mo wá kí àwọn àlùfáà àwọn àgbà tí wọ́n gba gbogbo wa lálejò tí wọ́n ní kí n fi ẹgbẹ́ àwọn kẹfì dúpẹ́ àfààní alámọ̀tò ṣókòrò lè má yí ìlànà hàmúdíyì. Ada wọn ló bí dá. alámọ̀tò ṣókòrò lè má yí ìlànà hàmúdíyì. Faman katama lè ma'rufa. Faman katama lè ma'rufa. Ala sukuri ke pẹsipẹsi si la ji sama máa bá yàrá sukura lẹnu ní àmà. àtúntò nínú àdìgá sún. bàbá ìdàgbàwé. ẹnìṣẹ́ ní sukura. láwọn yàgísẹ́ ìbíbí mẹ́tàmá máa yàgísẹ́ mi sọ́kúrò àwọn yẹ́tì ìbíbí mẹ́tàmá. aláwọ̀ sukura ìdìbò yìí tí wọ́n máa bẹ̀yẹ̀ dúpẹ́ bọ́lọ̀. ìlànà àbùdí. òun ni wọ́n ti tẹ́sí dáhùn kìtàbí wà súnà lónìí. Faman katama al-ma'rufa. gbogbo ẹni wọn bá sọ̀rọ̀ fún wọn ti ṣe fún mara kò gbẹ mara mi ìwà tó mà. yóò wá dúpẹ́ bọ́lọ̀ ó tọ̀ wá láyé wọlé. abáyé wọn náà máa dúpẹ́ bọ́lọ̀. orin bọ́lọ̀ ń ṣe fún wọn máa pọ̀ ọ́bẹ̀lẹ̀ yẹn. orin tí o bá dúpẹ́ orin wò nípa. dúpẹ́ bọ́lọ̀ pé. bọ́lọ̀ pé pé ọ̀rọ̀ kan ní. Ìfúnra gbogbo ẹni wá tó ní wọ́n pé kò ní sàbámà sẹ́yìn. Bàbá Mara ní kò bá tó mà ọlọ́run nígbà ọ̀gbọ́n ọ̀pẹ ìlòkó yìí. Bàbá wa ìmáàmù àgbà. Mẹ́sẹ̀jì tèmi náà débi ọpẹ́ ni pé ẹ̀yin gbogbo ayé lẹ́yìn ọlọ́run ló kàn lẹ́nu bàbá wa ọba àbúrò rẹ̀ àti gbogbo àgbègbè ẹ̀. Wọ́n á gbọ́dọ̀ bàbá Ṣéèkì Dáyà Mùsùlùmá lókè àbòdì. Wọ́n lẹ́ni tí gbogbo ayé rẹ̀ tí táwa ní wà wọlé kó máa rọra. Kí ni bẹ́ẹ̀lẹ̀ ta ló máa rọra fún bàbá wa ìmáàmù ẹ máa wọlé ẹ máa rọra. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh. Àbá pé á dìde nísì. Àwọn ọmọ àgbà Gbà lọ́wọ́. wọ́n ní àdìdé nísì. Wọ́n ní àdìdé nísì. Alásàdá tún lò. Á dìde nísì. Àdìdé nísì. Bàbá Mufti. Bàbá Mufti wọ́n gòkè. Wọ́n ṣàdúrà lókè. Wọ́n ṣàdúrà lókè lọ́fíìsì àwọn bàbá. Bàbá wa Grand Card. Bàbá Grand Card wọ́n gòkè. Wọ́n ṣàdúrà lọ́wọ́ wa. Àwọn bá gbó kọ̀rẹ́ mọ́tẹ̀lé wa. Tó o bá ti gbó kọ ẹ dákun mọ́tẹ̀lé wọn. Àwọn bàbá wa Justice Harun. Àwọn bàbá Justice Harun. Wọ́n ṣàdúrà. Àwọn ló ṣàdúrà. Á tẹ̀lé bàbá wa ìmáàmù àgbà tuntun lọ. À á tẹ̀lé bàbá ìmọ̀ọ́mọ́ àgbà tuntun lọ. Àbọ̀dó sojú súnmọ́ tòsí. Wọ́n ti wà ń bọ̀ ọ̀dọ̀. Bàbá wa yára. Bàbá wa yára. Bàbá wa àbá wa gbogbo lórí. Àbá wa ń gbogbo lórí. National mission àwọn àgbà. National mission àwọn àbá àgbà. Bàbá wa ní Màsígá. Àwọn bàbá wa ní Màsígá. Àwọn ni wọ́n tẹ̀lé bàbá wa Mufti. Àwọn ni wọ́n tẹ̀lé bàbá wa Mufti. Àbúrò ẹ̀kọ́ ni bàbá. Bàbá Mufti bá tẹ̀lé bàbá àmọ́mọ́ àgbà. Tí bàbá Mufti bá tẹ̀lé bàbá ìmọ̀ọ́mọ́ àgbà. Bàbá wa ní Màsígá náà tẹ̀lé bàbá wa Mufti. Bàbá wa ní Màsígá náà tẹ̀lé bàbá wa Mufti. Bá a ti ṣe nù. Bá a ṣe ṣe nù. Ọ̀rẹ́ mi làbá ìdúrà láwò. Àwọn ẹjọ́ wa lé. Òun àjọ wa lé. Ẹjọ́ wa lé. Bàbá wo níyè. Bàbá wo níyè. Justice wo níyè. Àwọn náà tẹ̀lé àwọn bàbá wa Gángádì. Àwọn náà tẹ̀lé àwọn bàbá Gángádì. Wọ́n
jọ wá ní. Wọ́n ní ó ṣe bí ìyá àkókò ní màálù, ó sì wá ṣèṣe jù nímọ̀ ìlú rẹ̀. Wọ́n ní kò sẹ́yìn kan tí ó sì yàn tí ò ní mẹni tó sì. Àmẹ́ni tó sì wá onílẹ̀ ọmọ. Wọ́n bàbá àwọn àgbà wọ́n ní àti ìmì. Wọ́n ní bàbá wọn bá dà ní ìwà lọ́wọ́ òun lásán. Bẹ́ẹ̀ náà ni gbogbo ọmọ tó ń sì sìn wọ́n. Wọ́n ní kò sọ́mọ tó sì yí tí ò tara ní dèrò. Wọ́n láwọn náà wọ́n bá yín púpọ̀ gbọ́dọ̀. Kò sọ́mọ tó ń ka tí ó kọ̀ kan àbí kọjá sí pé ó bí yìnyín ni. Ó bí dúpẹ́ fún yín ni. Ọmọ tó ń tọ́ba kọ̀ọ̀kan tó wá fi bàbá rẹ̀ ló jẹ́. Wọ́n ní yóò lọ rántí ọ̀rọ̀ fáwọn bí wọ́n lù ú sàlẹ̀. فلما قال قافية العجال ètò mú àfa àwọn ti rẹ̀ ní pé ìrọ́mọ tó kú sẹ̀sán ni. Wọ́n ní tó mú àfa mi rántí gbólóhùn ni pé ní kò sí ọkùnrin ọmọ tó tí ó sẹ̀sán orí fún padà. Gbogbo ọmọ tó bàbá wa mọ́lá ní ìwé lòmọ̀. Wọ́n ní gbogbo wọn ni wọ́n lẹ̀ sún orí padà fún wọn. Wọ́n ní gbogbo olùkálukú wọn láyèkáyè tí wọ́n wà. Wọ́n ní olùkálukú náà ń gbádùn wọn ń lò fẹ́ látara oore tí wọ́n ní látara bàbá olùbágbóhùn. Wọ́n ní àwọn bẹ́ẹ̀ náà fún yín oore tó ṣe fún yín wọn lọ́pàá dáwọ́ rẹ̀ kúrò. Wọ́n wà lọ́bí ń sọ̀rọ̀. من لم يشكر الناس لم يشكر الله. Ẹni tí ọba dúpẹ́ fún ẹni tó ṣe lọ́rẹ́, fún ẹni tó rí, kọ́dà kò ní dúpẹ́ bẹ́ni tí ò rí. Wọ́n ní gbogbo àwọn tá a ní níbi ọ̀rọ̀ yìí látọ̀dọ̀ bàbá Mufti. Ó fi dé ní bàbá wa mọ́ra ní ìwúrọ̀ bá lọ́wọ́. Wọ́n ní àwọn fi ẹnu bàbá wa mọ́ra ní ìwúrọ̀ lọ́wọ́ àwọn fi dúpẹ́ fún yín o. Wọ́n náà fi ẹnu bàbá aṣọ àlìmọ̀ àwọn tó fi dúpẹ́ fún yín. Fún bàbá Mufti. Wọ́n ní gbogbo ẹni bàbá wa látọ̀dọ̀ bàbá wa Grantadi of Kwara State. Bàbá wa Bọ́bọ́ Grantadi bàbá wa yára. Kárí gbogbo ẹni bàbá àgbọ̀nì àjẹ́ wà ní òkú àtàwọn tó ti lọ. Tó ṣe pé ẹ̀ ń bí àwọn alátara àfẹ́tẹ́ ní sí àbá wọn. Tí wọ́n sì ń fẹ́ rẹ̀ lè ṣe wù wá. Wọ́n náà tọrọ fún yín pé gbogbo bọ́lá ń ṣe pé kálukú ní ọlọ́mọdé ọba jẹ́. Bàbá Hamid ní dáàbò ti dáàbò Rasúnà. Aláàbíyàn rẹ̀
onínú rẹ̀ wọ́n ní àwọn náà fẹ́ iná ìjọ ní ọlọ́mọdé wọ́n bàjẹ́. wọ́n náà bísímillah àti ayé abdullá ìkọ̀ọ̀kan. Bismillahirrahmanirrahim. Azakiyatulillah. At-tayyibatu salawatulillah. Assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullah wa barakatuhu. Assalamu alayna wa ala ibadillahi salihin. Asyhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa asyhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Aminata. Amina, amina, amina ya Allah. Bàbá wa the first brother mi wù Bandoma wọ́n ní àwọn bí àsìkò yìí. Ìgbèlè bàbá ti kúrò nílé bàbá ọba àlọ́ni lọ́la. Táàsì kíjímà tán. À ń darí lọ bí wá sí bàbá wa mufti. Wọ́n ní à ń darí lọ bí wá sí bàbá wa mufti kìíyà. Nípa àbókò secondary school. Láago mẹ́rin. Wọ́n ní láago mẹ́rin insha Allah. Wọ́n ti gbèsè síbẹ̀. Wọ́n ní gbogbo owó ti gbèsè síbẹ̀. Gbogbo ẹ̀yin ọmọ kí ó pátápátá. Wọ́n ní gbogbo ẹ̀yin ọmọ kí ó pátápátá. Ẹ lọ lè pàdé àfa yín níbẹ̀. Wọ́n ní kẹ́ wá lọ pàdé àwọn afárá náà. Kẹ́ pàdé àfa yín níbẹ̀. Wọ́n ní kẹ́ pàdé àfa yín níbẹ̀. Àfa yín bàbá wa mufti kèrè. Wọ́n ní àfa yín bàbá yín. Wọ́n ní kẹ́ wá pàdé wọn bẹ̀. Tó bá fẹ́ràn yà. Wọ́n lè ní ọba ti fẹ́ràn yàn. Tó kọjá yìí ọmọ gbèrò. Tó sì fẹ́ kí ọjà ni wọ́n máa gbèrú sí i. Bọ́ọ̀ bá fẹ́ràn rẹ̀. Wọ́n ní wọ́n bá fẹ́ràn rẹ̀. Lójú rẹ̀. Lójú rẹ̀. Àtìlẹ́yìn rẹ̀. Àtìlẹ́yìn rẹ̀. Wọ́n ń jè fúnnu. Wọ́n lè ní èkó báyà lónìí. Bá ti fẹ́ràn mi. Wọ́n ní bẹ́ẹ̀ bá ti fẹ́ràn wọn. Ẹ ti máa mọ̀ bá àfa yín náà àfa yín àgbà. Wọ́n ní bẹ́ẹ̀ bá wọ̀ wọ́n ní àbá wa ọ̀pá yá gbà wọ́n láwọn ní. Bẹ́ẹ̀ bá ti ń pọ́n mi lé. Wọ́n ní bẹ́ẹ̀ bá ti ń bá wọn lé. Wọ́n lé tẹ́ ẹ lè fún mi. Wọ́n ní àpẹẹrẹ tẹ́ ẹ lè fi bá wọn. Tẹ́ ẹ lè ṣe fún bàbá wa. Wọ́n sì lè ṣe fún bàbá wọn kó àgbà fún ìlú lọ́dọ̀ àtàkùn rẹ̀. Wọ́n ní kẹ́ ẹ tún dákàlẹ́ náà lé kàṣí fún bàbá wọn ti dìyà. Bismillah subhana rabbika lẹ́nu lápapọ̀ wa. Bismillahirrahmanirrahim. Subhana